mi ni àmì fámà Àjọkẹ́ Ẹlẹ́dìyẹ Fèyíṣará Ẹlẹ́dìyẹ ní Mushin bus stop. bọ̀ wọ́n ní ìsàlẹ̀ ọ̀rọ̀ ní ẹ̀gbin, ìsàlẹ̀ ọ̀rọ̀ wọ́n ní ó ní ẹ̀gbin. Wọ́n ní tíyàn ò bá tíì dé oko bàbá ẹlòmíì, èèyàn máa ní oko bàbá òun ló tóbi jù. Tí ò bá sì nídìí, obìnrin ò kí ń jẹ́ kúmólú. Òun ló wá dífá fún ọ̀rọ̀ arábìnrin Alhaja Aishatu Fèyíṣará Àjọkẹ́ Aládìyẹ. Ṣàdédé lọ́jọ́ kìíní nínú oṣù kìíní nínú ọdún tá a wà yìí 2025, tá à ń kíra wa pé a kú ọdún tuntun, a kú ọdún tuntun, a kú ọdún tuntun, happy new year, ni àwọn NDLEA, àwọn tó wà ní ìcháàjì àwọn tó ń gbáwọn èèyàn mú lórí egbògi olóró, òun ni wọ́n ṣàdáde. Wọ́n lọ arrest Alhaja Àjọkẹ́ Aládìyẹ nínú ilé rẹ̀ ní Ọkọ́ta area of Lagos State. Ta wá ni Aishatu Fèyíṣará Àjọkẹ́ Ẹlẹ́dìyẹ? Ìlúmọ̀ọ́ká ni, business woman ni, Nollywood filmmaker ni nílùú Èkó. Ó popular gan nílùú Èkó. She is known amongst the women. According to some women, wọ́n ní she is a philanthropist. Kí ló wá ṣẹlẹ̀ gangan tí wọ́n fi lọ gbá Alhaja Aishatu Fèyíṣará Àjọkẹ́ Aládìyẹ, obìnrin tó jẹ́ 61 years of age? Kí ló ṣẹlẹ̀ gangan tí wọ́n fi gbá mú? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn ọ́físà NDLEA wọ́n intercept tírọ́ọ̀kì kan. Nígbà tí wọ́n máa tú tírọ́ọ̀kì yìí kalẹ̀, behold and behold, egbògi olóró òun ló kún bẹ̀. Egbògi olóró òun ló kún bẹ̀. Nígbà tí wọ́n máa fi ọ̀rọ̀ wá dírẹ́fà mọ́tò yìí lẹ́nu wò ńkọ́? Ọlọ́run o, tí irọ́ bá lọ lógún ọdún, ijọ́ kan ló tó bá. Ọ̀rọ̀ tá ò mọwọ́ tá ò mẹsẹ̀, Olúwa má jẹ́ káyé fi kó bá wa. Tó bá jẹ́ wípé Alhaja yóò mọ kankan nípa ẹ̀, tí irọ́ bá lọ lógún ọdún, ó tó bá. Tó bá sì jẹ́ pé Alhaja yìí mọ kankan pa ẹ̀, irọ́ tó lọ lógún ọdún yẹn, ṣé òótọ́ ò wá ti bá? Ẹ̀yin tèmi, ọlọ́gbọ́n ni mò ń bá sọ̀rọ̀. If she's innocent, God in his mighty will vindicate her. If otherwise, ẹ̀yin náà ti rí, ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì jìyà. Wọ́n ṣàgbá àwọn ọ́físà NDLEA ìgbà tí wọ́n ṣe normal patrol wọn yìí, òun ni wọ́n gbá truck yẹn mú. Ìgbà tí wọ́n máa offload truck yẹn kọ́, wọ́n rí pé egbògi olóró ló kún bẹ̀. Tí èyí ṣe egbògi olówó súẹ́súẹ́, egbògi olówó kàbìtìkàbìtì nínú truck white Isuzu 44 jumbo sacks containing 1,540 kilograms of imported cannabis. Bí story yẹn ṣe gbọ́ nìyẹn. Jumbo sacks containing 1,540 kilograms of cannabis. Ìyẹn pọ̀. According to spokesperson àwọn NDLEA, Babafẹ́mi, òun ni pé tip up ni, wọ́n tip wọn ni pé mọ́tò báyìí nígbà báyìí lákòókò báyìí ó máa kọjá. Kí ló ń gbé? Egbògi olóró òun ló ń gbé. Ta ló gbé? Òun ni ìkan nínú òṣìṣẹ́ Alhaja Àjọkẹ́ Ẹlẹ́dìyẹ tórúkọ rẹ̀ ń jẹ́ Abideen Adio. Òun ló ń gbé kọjá. According to Babafẹ́mi nínú ọ̀rọ̀ rẹ̀, wọ́n ní Alhaja Àjọkẹ́ Aisha Fèyíṣará Ẹlẹ́dìyẹ, orúkọ tí Alhaja Àjọkẹ́ ń jẹ́ nínú bísínẹ́sì egbògi olóró yìí, according to Babafẹ́mi, òun ni pé ó ń jẹ́ ìyá arúkà. Bí àwọn cycle tí wọ́n jọ ń ṣe bísínẹ́sì yìí, orúkọ tí wọ́n pè nìyẹn. Wọ́n ní ó ti pẹ́ tí wọ́n ti ń wá èèyàn tó ń jẹ́ bẹ́ẹ̀. Àṣé Alhaja wa, socialite wa, ìlúmọ̀ọ́ká philanthropist wa láàárín àwọn òṣèré, àṣé òun ló ń jẹ́ ìyá arúkà tó ń díìlì pẹ̀lú egbògi olóró. Confession Abideen Adio, according to Adefẹ́mi,
confession Abidin Adio òun ló òun ló òun ló jẹ́ kí wọ́n mọ̀ pé aláàjà yìí ni bí wọ́n ṣe storm ilé rẹ̀ mansion rẹ̀ ní Ọkọ́ta. Wọ́n níbi tí ibi tó according to bí wọ́n ṣe sọ lóyìnbó, ẹ jẹ́ ká kà á. Wọ́n ní thereafter the operatives stormed her hideout. Ọlọ́run o, orúkọ tó ti dáa Elédùmarè má mà jẹ́ ká fọwọ́ ara wa ká fi bàjẹ́ lórí pé kíni, lórí pé mo fẹ́ dà. Mo fẹ́ ṣàdúrà yìí náà ní another side. Olúwa o, orúkọ rere tá a ti build over the years má mà jẹ́ kí ọ̀tá kó bá wa sọ di orúkọ burúkú. Ẹ̀yin ẹ wo nǹkan tí wọ́n kọ. Wọ́n ní thereafter the operatives stormed her hideout at 33 Adebayo Oyewole Street off Ago Palace Way, Okota, where they arrested her. On the surface, Alhaja Ajoke is a businesswoman who imports fabrics and shoes from China, but beneath is a massive illicit drug trade. She's also recognized as the Iyalaje of Business Sisters, an influential club of society women in Lagos. Eléyìí ga o. Tó bá jẹ́ pé lóòótọ́ ni, òun ni wọ́n fi sọ wípé ìsàlẹ̀ ọ̀rọ̀ ó lẹ́gbin. Mo fẹ́ dàbí lágbájá, mo fẹ́ dàbí tàmẹ̀dùn, mo fẹ́ dàbí làkàṣègbè. Ṣé ìwọ mọ nǹkan tó wà ńbẹ̀? Ṣé ìwọ mọ nǹkan tí wọ́n ti fi tẹ́lẹ̀ aṣọ? Ṣé ìwọ mọ̀ ọ́n? Tó bá wá jẹ́ pé ìbanilórúkọ jẹ́ ni, tó jẹ́ wípé aláàjà yìí ò mọ kankan pa ẹ̀, ẹ̀yin tèmi, tó bá jẹ́ pé aláàjà yìí ò mọ kankan pa ẹ̀, because we are in a society where anything can happen. Wọ́n gbá dírẹ́fà mú, dírẹ́fà wá lanu pàkà, ó ní aláàjà yìí ló ràn. Ẹ̀yin ti tèmi, ó jọ gàté kò jọ gàté, ó fẹsẹ̀ méjèèjì tìrò. Tó bá jẹ́ pé òdì kejì ni, tó bá jẹ́ pé irọ́ ni tó ṣe ìtọ́, ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn tó ń bínú aláàjà yìí ni. Ẹ má ṣì mí gbọ́ o, mò ń sọ mọ́ra wọn ni o. Tó bá jẹ́ pé irọ́ ni wọ́n fi pa, ó ṣeé ṣe àwọn tó ń bínú aláàjà, àwọn tó fẹ́ rẹ́yìn aláàjà, àwọn tí aláàjà ti jù lọ, tínú ń bí wọn lórí ọ̀rọ̀ aláàjà yìí, ó lè jẹ́ anywhere. Ṣùgbọ́n kí ni confession aláàjà lórí ọ̀rọ̀ yìí? Ǹjẹ́ a ti gbọ́ confession aláàjà lórí ọ̀rọ̀ yìí? A ti gbọ́ confession aláàjà lórí ọ̀rọ̀ yìí. The only thing tí wọ́n fi mú aláàjà yìí, bí èmi ṣe gbọ́ for now nínú news tí èmi náà mú wá fún yín, òun ni Abidin Adio tí wọ́n ká mú pẹ̀lú egbògi olóró yìí tó ní aláàjà ló ràn. Ǹjẹ́ aláàjà ti jẹ́wọ́ pò ní? Aláàjà ò tí ì jẹ́wọ́. Aláàjà ò tí ì sọ kankan bóyá lóòótọ́ ni àbí irọ́. Ṣùgbọ́n a rí fọ́tò aláàjà níbi tó ti dúró pẹ̀lú àwọn egbògi olóró yìí pẹ̀lú Abidin tí wọ́n show wọn nínú news. Ọlọ́run ní jẹ́ a rákòbá o. Tó bá jẹ́ pé lóòótọ́ ni, ìyẹn ogún ọdún ó sì ń jóyàn lọ́wọ́ fẹ́lífẹ́lí. Èèyàn ìwọ tó bá ń ṣèkà tí wọn ò bá tì mú, Ọlọ́run tí ì ṣetán fún ẹni. Ìjọkànjọkàn ọwọ́ pálábá rẹ̀ ó máa ṣẹ́gi. Tó bá sì jẹ́ pọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀, tí irọ́ bá lọ lógún ọdún, bákan náà ìjọ kan lóòótọ́ ò bá. Tó bá jẹ́ pé wọ́n fi lé ìparọ́ mọ́ aláàjà ni, ìjọkànjọkàn òótọ́ á fi ìdí rẹ̀ múlẹ̀. Tó bá jẹ́ pé ìbanilórúkọ jẹ́ ni, Ọlọ́run tó wà lókè tó sí lẹ́yìn alábòsí, ó máa set aláàjà Aishatu Fèyíṣará Àjọkẹ́ Aládìẹ. Ọlọ́run máa set her free if she doesn't know anything. Ọ̀rọ̀ mi ò jù báyẹn. Mo decide láti ṣe fídíò yìí nítorí pé kíni, as a female tá à ń wo irú àwọn aláàjà yìí as àwòkọ́ṣe, tá a wá gbọ́rú ọ̀rọ̀ báyìí, ó jẹ́ nǹkan tó tìyàn lójú, ó dẹ̀ jẹ́ nǹkan tó bani lọ́kàn jẹ́. Òun ló jẹ́ kí n wá sọ. Tó bá jẹ́ wípé wọ́n fi bà lórúkọ jẹ́ ni, Ọlọ́run ó vindicate ẹ̀. Tó bá sì jẹ́ pé ó mọ̀ ń pa ẹ̀, eléyìí jẹ́ great lesson fún everybody. Bye for now, ẹ̀yin tèmi. Orúkọ rere tẹ́ ń build kò ní bàjẹ́ o. Bye.